Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn náà hó nígbà tí àwọn àlùfáà fọn ìpè. Ó sì ṣe nígbà tí àwọn ènìyàn gbọ́ ìró ìpè, tí àwọn ènìyàn sì hó kù, odi náà wó lulẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn wọ inú ìlú náà lọ, olúkúlùkù tara níwájú rẹ̀, wọ́n sì kó ìlú náà. Wọ́n sì fi ojú idà pa gbogbo ohun tí ó wà ní ìlú náà run, àti ọkùnrin àti obìnrin àti èwe àti àgbà, àti akọ màlúù àti àgùntàn àti kẹ́tẹ́kẹ́tẹ́. Ṣùgbọ́n Joṣua sọ fún àwọn ọkùnrin méjì tí ó ṣe àmì ilẹ̀ náà pé, ẹ lọ sí ilé panṣágà nì, kí ẹ sì mú obìnrin náà jáde níbẹ̀ àti ohun gbogbo tí ó ní, gẹ́gẹ́ bí ẹ̀yin ti búra fún un. Àwọn ọmọkùnrin tí ó ṣàmì sì wọlé, wọ́n sì mú Rehabu jáde, àti bàbá rẹ̀, àti ìyá rẹ̀, àti àwọn arákùnrin rẹ̀, àti ohun gbogbo tí ó ní. Wọ́n sì mú gbogbo àwọn ìbátan rẹ̀ jáde, wọ́n sì fi wọ́n sí ẹ̀yìn ibùdó Israẹli. Wọ́n sì fi iná kún ìlú náà àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. Kìkì fàdákà àti wúrà àti ohun èlò idẹ àti irin ni wọ́n fi sínú ìṣúra ilé Olúwa. Joṣua sì gba Rehabu panṣágà là, àti ará ilé bàbá rẹ̀, àti ohun gbogbo tí ó ní. Ó sì jókòó láàrin Israẹli títí di òní olónìí. Joṣua sì gégùn ní àkókò náà wípé, ègún ni fún ọkùnrin náà níwájú Olúwa, tí yóò dìde, tí yóò sì kọ́ ìlú Jẹ́ríkò yìí. Pẹ̀lú ikú àkọ́bí rẹ̀ ni yóò fi pilẹ̀ rẹ̀, àti pẹ̀lú ikú àbíkẹ́yìn rẹ̀ ni yóò fi gbé ilẹ̀kùn ibùdó rẹ̀ ró. Bẹ́ẹ̀ ni Olúwa wà pẹ̀lú Joṣua, òkìkí rẹ̀ sì kàn ká gbogbo ilẹ̀ náà. Kí Olúwa kó bùsí gbígbọ́ àti kíka ọ̀rọ̀ rẹ̀ ní ọkàn wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ torí pé nípa ìfẹ́ yín ni a fi wà. Nípa ìfẹ́ yín ni a fi dá wa sí. A kò ní agbára kan tí ó jẹ́ tiwa. Gbogbo agbára tá a ní àtọ̀dọ̀ rẹ ni a ti gbà á. Bàbá, a sì wá bẹ̀bẹ̀ ní wákàtí ọ̀wọ̀ wípé kí ẹ lo agbára yín láti mú ọ̀rọ̀ yín nípa rere nínú ayé wa. A fẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí, kí ẹ sì jẹ́ kí agbára ọ̀rọ̀ yín kí ó pa ẹ̀ṣẹ̀ run nínú ayé wa. Ẹ ràn wá lọ́wọ́, ẹ tẹrí ọkàn wa bá fún ọ̀rọ̀ yín. Ẹ fún wa ní ọkàn ìrẹ̀lẹ̀, fún wa ní ọkàn tí ó ń gba ọ̀rọ̀ yín, fún wa ní ọkàn tí kò ń jìjàkadì pẹ̀lú ọ̀rọ̀ yín. Ẹ pèsè ọkàn wa sílẹ̀ láti jẹ́ ilẹ̀ rere tí ó ń so èso púpọ̀, èso ọgọ́rọ̀rún àti jù bẹ́ẹ̀ lọ. Ẹ bá wa sọ̀rọ̀ Ọlọ́run, ẹ gba gbogbo ògo. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Èyí ni a bẹ̀bẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àkọ́lé wàásù wa ti òní ni wípé, má ṣe tún ohun tí Ọlọ́run ti wó kọ́. Má ṣe tún ohun tí Ọlọ́run ti wó kọ́. Ní ìtàn àwọn ọmọ Ísírẹ́lì, Ọlọ́run ṣe ìlérí fún Ábúráhámù pé ilẹ̀ ẹnì tí ó ti ṣe àtìpó, ipò òun yóò fi fún un. Nítorí pé àwọn ènìyàn tí ó wà lórí ilẹ̀ náà, wọ́n ṣe ohun tí kò tọ́ níwájú Olúwa. Wọ́n ṣe ohun ìríra níwájú Ọlọ́run. Fún ìdí èyí, Ọlọ́run ní ó wu òun láti pọ̀n wọ́n jáde kúrò lórí ilẹ̀ yìí. Òun yóò sì fi fún irú ọmọ Ábúráhámù láti mú ìlérí rẹ̀ ṣẹ. Lẹ́yìn 400 years, Ọlọ́run gbé Mósè dìde láti gba àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú oko ẹrú, àti láti kó wọn lọ sí ilẹ̀ tí Ọlọ́run ti ṣe ìlérí fún àwọn bàbá wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yìí ni wọ́n ṣe àìgbọràn sí Ọlọ́run ní aginjù, tí wọ́n sì hùwà ìgbàgbọ́ sí ohùn Ọlọ́run ní àtẹnu Mósè. Wọn kò gbọ́ràn sí Mósè lẹ́nu. Gbogbo ìgbà ni wọ́n kùn, wọ́n sì ń fi àìgbàgbọ́ hàn nínú ìwà wọn. Fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ wọn kò lè dé ilẹ̀ ìlérí yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni Ọlọ́run pa sí aginjù. Àmọ́ nítorí ìlérí tí Ọlọ́run ti ṣe fún àwọn bàbá wọn, ó gba àwọn ọmọ wọn là. Ó gba àwọn ọmọ wọn láàyè láti wọ inú ilẹ̀ ìlérí náà. Àmọ́ Ọlọ́run sọ fún Mósè wípé, Mósè, ìwọ kì yóò lè wọ inú ilẹ̀ ìlérí náà, nítorí pé àwọn ọmọ Ísírẹ́lì mú Mósè náà ṣẹ̀.
Ọlọ́run sọ fún Mósè wípé Joshua ni òun ti yàn láti mú àwọn ọmọ Ísírẹ́lì wọnú ilẹ̀ ìlérí náà àti láti kó àwọn ọmọ Ísírẹ́lì wọnú ilẹ̀ tí ó ṣèlérí fún àwọn bàbá wọn. Ilẹ̀ tí Ọlọ́run ṣèlérí fún wọn yìí, ilẹ̀ yìí kò ṣófo. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, àwọn ènìyàn wà lórí ilẹ̀ yìí. Fún ìdí èyí, wọ́n ní láti kojú ìjà sí àwọn ènìyàn yìí. So wọ́n jẹ́ bí irinṣẹ́ ìdájọ́ lọ́wọ́ Ọlọ́run láti dá àwọn ènìyàn yìí lẹ́jọ́, láti lé wọn kúrò lórí ilẹ̀ yìí àti láti pa wọ́n run. Ọlọ́run sọ pé wọ́n gbọ́dọ̀ kọjú ìjà sí àwọn ènìyàn yìí láti pa wọ́n run, láti dúró fún ìdájọ́ òdodo Ọlọ́run lórí àwọn wọ̀nyí, lórí ìwà ìbàjẹ́ tí wọ́n ti hù lórí ilẹ̀ yìí. So lára àwọn ìlú tí àwọn ọmọ Ísírẹ́lì ní láti kojú, kódà ìlú àkọ́kọ́ tí wọ́n ní láti kojú láti lè wọnú ilẹ̀ ìlérí yìí, òun náà ni ìlú Jẹ́ríkò. Jẹ́ríkò jẹ́ ìlú ńlá kan nínú ilẹ̀ Kínáánì. Ògiri méjì ló ní. Ògiri ìta rẹ̀ ó ga ní ìwọ̀n ẹsẹ̀ 24 àti ògiri inú rẹ̀ ó kí ní ìwọ̀n ẹsẹ̀ 20. So lórí ògiri rẹ̀ lásán, a sọ fún wa wípé Áhábù kọ́lé sínú ògiri rẹ̀. Èyí ń sọ bí ògiri rẹ̀ ṣe kí tó ṣe lágbára tó àti bó ti ga tó. Ísírẹ́lì kò ní ohun ìjà kankan tí wọ́n lè fi bi ògiri yìí ṣubú. Ọ̀nà kan ṣoṣo tí Ísírẹ́lì lè fi ṣẹ́gun Jẹ́ríkò náà ni nípa agbára Ọlọ́run nìkan. Nítorí pé wọn kò lè wọnú ògiri Jẹ́ríkò. Kódà Bíbélì sọ fún wa wípé a há Jẹ́ríkò mọ́ gágá. Ọdún ọ̀pọ̀lọpọ̀ oníwàásù ló ti ṣi ẹsẹ̀ Bíbélì yẹn tú. Nǹkan tí wọ́n sọ ni pé Jẹ́ríkò séra rẹ̀ mọ́ nítorí Ísírẹ́lì. Kò fi àyè fún ọmọ rẹ̀ kankan láti jáde, kò sì fi àyè fún Ísírẹ́lì láti wọlé. So ọ̀nà kan ṣoṣo tí wọ́n lè gbà borí Jẹ́ríkò, òun náà ni nípa agbára Ọlọ́run. Ọ̀nà yìí nìkan ṣoṣo náà sì ni wọ́n gbà láti borí Jẹ́ríkò. So Ọlọ́run pàṣẹ fún Joshua àtàwọn ọmọ ogun rẹ̀ láti yí ìlú yìí ká fún ọjọ́ 6 àti kí àwọn àlùfáà méje kí wọ́n gbé àpótí ẹ̀rí, kí wọ́n sì fọn fèrè. Ní ọjọ́ 7, Ọlọ́run sọ fún wọn wípé kí wọ́n yí ìlú yìí ká ní ìgbà 7 nírú ọ̀nà kan náà tí wọ́n ti yí ká tẹ́lẹ̀. Lẹ́yìn èyí, Ọlọ́run sọ fún wọn wípé ògiri náà yóò wó lulẹ̀. Joshua ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ. Ìṣẹ́gun sì ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlérí fún àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tí ó sì yá, wọ́n kojú ìjà sí àwọn ará Jẹ́ríkò, wọ́n sì ṣẹ́gun wọn. Nígbà tí wọ́n sì ṣẹ́gun wọn, nígbà náà ni ẹsẹ̀ Bíbélì tí a kà yìí ni ó ṣẹlẹ̀. Ẹsẹ̀ Bíbélì wa sọ fún wa wípé Joshua sì kí ègún ní àkókò náà wípé ègún ni fún ọkùnrin náà níwájú Olúwa tí yóò dìde tí ó sì kọ́ ìlú Jẹ́ríkò yìí. Pẹ̀lú àkọ́bí ọmọ rẹ̀ ni yóò fi ilẹ̀ rẹ̀ àti pẹ̀lú àbíkẹ́yìn rẹ̀ ni yóò fi dé ilẹ̀kùn ìlú náà. So nínú ẹsẹ̀ Bíbélì yìí, a rí ìkéde ìdálẹ́bi tí ó burú gan. A rí ègún tí ó burú gan tó jẹ́ wípé kò jẹ́ kó sí ẹnìkan tó yẹ kó tẹ́rí sí. Ohun tí a kọ́kọ́ rí ni ègún náà ní àlàyé ní gbòòrò wípé ègún ni fún ẹnikẹ́ni tí ó bá gbé ilẹ̀kùn ògiri ìlú yìí sókè. Ohun kejì náà ni àlàyé ní pàtó. Ó sọ ìjìyà tí ó ṣẹlẹ̀ sí pàtó sírú ẹni bẹ́ẹ̀. Ó ní àkọ́bí ọmọ rẹ̀ ni yóò fi ìpìlẹ̀ rẹ̀ àbí gbẹ̀yìn rẹ̀ ni yóò sì fi gbé ilẹ̀kùn náà ró. So àkọ́kọ́ òun náà ni ọ̀nà gbòòrò tàbí àlàyé gbòòrò. Èyí sì ni a ó gbé yẹ̀wò. Àlàyé gbòòrò yìí ló ní ègún ni fún ọkùnrin náà níwájú Olúwa tí yóò dìde kí ó sì tún ìlú Jẹ́ríkò yìí kọ́. Níyìí, a rí ẹ̀ṣẹ̀
a rí ìjìyà náà. Ẹ̀ṣẹ̀ náà ni wípé ẹni tí yóò dìde tí ó tún ìlú Jẹ́ríkò, òun ni ẹ̀ṣẹ̀ náà. Tí ẹnikẹ́ni bá gbèrò láti tún dìde láti tún ìlú Jẹ́ríkò yìí kọ́, láti kọ́lé òun ṣẹ̀ṣẹ̀, ṣùgbọ́n láti kọ́ ìlú Jẹ́ríkò yìí ẹ̀ṣẹ̀ ni. Èyí tọ́ka sí ẹni tí yóò gbójúgbóyà láti tún ògiri ìlú yìí kọ́, láti sọ wípé òun yóò dìde láti kọ́ ohun tí wọ́n ti run. Ìjìyà náà sì ni wípé ègún ni fún níwájú Olúwa. Ègún ni fún níwájú Olúwa. Ìyẹn ni wípé Olúwa fúnra rẹ̀ ni yóò rí. Olúwa fúnra rẹ̀ ó ti fọwọ́ sí, ó sì ti yàn ìdájọ́ àti ìyà yìí fún ẹnikẹ́ni tí yóò gbèrò láti tún ìlú Jẹ́ríkò yìí kọ́. Kì í ṣe ọ̀rọ̀ ègún tí Joshua sọ nípa ìmọ̀lára àbí nítorí pé ó bínú, ṣùgbọ́n ó jẹ́ àsọtẹ́lẹ̀ láti ẹnu Joshua. Ó jẹ́ àsọtẹ́lẹ̀ tí ó sọ láti ọ̀dọ̀ Ọlọ́run láti ẹnu Joshua. Nítorí ẹ̀ tá bá wo ìwé àwọn ọba kínní orí 16 ẹsẹ̀ 24. Ó pe ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ tí Olúwa ti sọ nípasẹ̀ Joshua. Fún ìdí èyí, Olúwa ló sọ ọ̀rọ̀ náà nípasẹ̀ Joshua. Ó ṣe Joshua ló sọ nítorí pé ó bínú, nítorí kan táwọn ará Jẹ́ríkò ti ṣe fún, àbí nítorí bó tí nǹkan ṣe rí rárá. Olúwa ló sọ fún wípé kó sọ jáde tí wọn kò gbọdọ̀ tún ìlú Jẹ́ríkò yìí kọ́. Àmọ́ ìbéèrè bẹ̀rẹ̀, kí ló dé tí Joshua fi kéde ègún yìí? Kí ló dé tí ó fi sọ wípé ẹnikẹ́ni tí ó bá tún kọ́ wípé ègbé ni fún? Ẹ gbà mí láyè láti mú ìdí pàtàkì méjì wá fún wa. Ìdí tí Ọlọ́run fi ní wípé wọn kò gbọdọ̀ tún ìlú Jẹ́ríkò kọ́. Àkọ́kọ́, Jẹ́ríkò ni ìlú àkọ́kọ́ nínú gbogbo ilẹ̀ Kénáánì tí wọ́n ṣẹ́gun, tí wọ́n sì run. Àti pé ní ọ̀nà ìyanu ńlá ni wọ́n gbà run Jẹ́ríkò. Gẹ́gẹ́ bí a ti sọ, wípé Jẹ́ríkò jẹ́ ìlú tó jẹ́ pé ògiri rẹ̀ kì ó sì ga. Kò ń ṣe ìlú téèyàn lè run nípa agbára ènìyàn. Kò ń ṣe ìlú téèyàn lè run nípa ọgbọ́n ènìyàn. Kò ń ṣe ìlú téèyàn lè run nípa wípé mo ní àwọn ènìyàn àbí ọmọ ogun tó pọ̀. Ọ̀nà kan ṣoṣo tí wọ́n lè gbà run Jẹ́ríkò, òun náà ni nípa agbára Ọlọ́run. Ọ̀nà ìyanu ni Ọlọ́run fi gbà run Jẹ́ríkò. Ọlọ́run sì fẹ́ kí àwókù ahoro ògiri yìí, ìlú náà, dúró gẹ́gẹ́ bí àpáta ìrántí fún àwọn ìran tó ń bọ̀. Kí wọ́n lè máa rántí agbára, òdodo àti oore-ọ̀fẹ́ Ọlọ́run fún àwọn baba ńlá wọn. Ó dúró gẹ́gẹ́ bí òdodo Ọlọ́run nínú ayé wọn, nítorí ó ṣe ìlérí fún àwọn baba ńlá wọn, ó sì múṣẹ. Ó dúró gẹ́gẹ́ bí ìmúṣẹ Ọlọ́run fún ìlérí tí ó ṣe fún àwọn baba ńlá wọn, kí ó ba lè jẹ́ ẹ̀rí fún àrọ́mọdọ́mọ wọn wípé Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ fún àwọn baba ńlá wọn. Àwọn ìlérí rẹ̀ tí ó ṣe fún Ábúráhámù, Áísákì àti Jákọ́bù, wípé ó dúró fún ìrántí láti múṣẹ. Nígbà tí àwókù ògiri yìí tí ó bá dúró, tí wọ́n bá ń wò ó máa mú ìgbàgbọ́ wọn dúró ṣinṣin. Ó máa mú kí wọ́n rí wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn bàbá wọn ti kú, wọ́n ti lọ, ṣùgbọ́n Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ fún wọn. Ó sì máa bá wọn wí, ó máa dúró fún ìbáwí fún wọn tí wọ́n bá gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tí ó ti ṣe ìyanu ńlá yìí fún wọn.
tó tí wọ́n bá gbàgbé yóò dúró gẹ́gẹ́ bí òdodo Ọlọ́run wípé wọ́n jẹ́ aláìmoore nítorí ìlérí tí ó ṣe fún àwọn baba ńlá wọn ó múṣẹ. So ògiri wíwò yìí ó dúró gẹ́gẹ́ bí ìdájọ́ Ọlọ́run, ìdájọ́ òdodo Ọlọ́run fún àwọn ará Kénáánì, ìdájọ́ òdodo Ọlọ́run fún ẹ̀ṣẹ̀, ó sì dúró fún oore ọ̀fẹ́ Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú wípé ó dúró fún ìdájọ́ Ọlọ́run fún ẹ̀ṣẹ̀ àti oore ọ̀fẹ́ Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀. Èyí jẹ́ ìṣe Ọlọ́run fúnra rẹ̀. Ọlọ́run á máa fẹ́ kí a máa rántí iṣẹ́ agbára rẹ̀ tí ó ti ṣe nínú ayé wa. A rí èyí tí Ọlọ́run ṣe náà nínú ìwé Jóṣúà orí 4 ẹsẹ̀ 1 sí dé ẹsẹ̀ 7. So a rí bí Ọlọ́run ṣe ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì láti dúró fún òkúta ìrántí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Ọlọ́run ṣe fẹ́ kí odi Jẹ́ríkò yìí dúró gẹ́gẹ́ bí òkúta ìrántí fún irú àwọn ọmọdọ́mọ wọn láéláé. So ẹni tí ó bá gbójúgbóyà láti kọ́ irú ògiri bẹ́ẹ̀, ohun tó ń sọ náà ni wípé òun kò náání ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni òun kò náání oore ọ̀fẹ́ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ ó yọ ṣùtì sí Ọlọ́run fúnra ara rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó kọ̀ Ọlọ́run fúnra ara rẹ̀. So àwọn kọ́kọ́ wà nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí ó dúró láti fi ṣe àfihàn agbára àti ìṣẹ́gun Ọlọ́run nínú ayé wa. Ó dúró láti sọ fún wa nípa ìlérí Olúwa nínú ayé wa. Bóyá ẹ̀ṣẹ̀ kan la bá jà títí sínú ayé wa, àmọ́ bí a ṣe wá ṣẹ́gun ẹ̀ṣẹ̀ yìí, a rí pé kò ń ṣe nípa agbára wa la ṣe ṣẹ́gun rẹ̀. A kàn rí pé a kàn déédé sí ní kórìíra ẹ̀ṣẹ̀ yìí nínú ayé wa. A kàn rí wípé a fún wa ní agbára láti borí ẹ̀ṣẹ̀ yìí. Ó hàn kedere wípé ẹ̀ṣẹ̀ yìí kò ń ṣe nípa agbára wa ni a fi borí rẹ̀. So a ní láti má gbàgbé agbára Ọlọ́run nínú ayé wa. Ohun tí a lè fi sọ eléyìí sí ni pé a ní láti má gbàgbé bí Ọlọ́run ti gbà wá là láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wa. A gbúdọ̀ jẹ́ kó jẹ́ òkúta ìrántí fún wa. Nítorí tí a bá ti gbàgbé bí a ti gbà wá là, ó ṣeé ṣe kí a máa gbé bí ó ti wù wá. Ó ṣeé ṣe kí ìgbéraga borí ọkàn wa. Ó ṣeé ṣe kí a máa kọ̀ ohun tí Ọlọ́run ti wó palẹ̀. Nítorí ẹni ọ̀jọ̀gbọ́n kan sọ wípé kí a rí wípé à ń wàásù ìhìnrere síra wa ní ojoojúmọ́. Nítorí gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, a jẹ́ ènìyàn onígbàgbé. Ó rọrùn fún wa láti gbàgbé ìyẹn tí Ọlọ́run bá gbà wá là ní tòótọ́. So fún ìdí èyí, a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àkíyèsí iṣẹ́ Ọlọ́run nínú ayé wa. Ọlọ́run ó fẹ́ kí a máa ṣe àkíyèsí iṣẹ́ agbára rẹ̀ nínú ayé wa. Ó fẹ́ kí a máa rí bí òun ti ń rìn nínú ayé wa, bí òun ti ń ràn wá lọ́wọ́, bó ti jẹ́ olódodo, nítorí nípa rírántí òdodo Ọlọ́run yìí, òun ni yóò dì wá ní àmùrè láti lè kojú wàhálà àbí ìdààmú tó ń bọ̀ lọ́jọ́ iwájú. So a gbúdọ̀ jẹ́ kí ohun tí Ọlọ́run ti wó palẹ̀ nínú ayé wa bákan náà kí ó hàn kedere sí àwọn ènìyàn. Ó jẹ́ kí ó hàn kedere sí àwọn ènìyàn wípé a kò nífẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ mọ́. Ó jẹ́ kó hàn kedere sí àwọn ènìyàn wípé ẹ̀ṣẹ̀ ó jẹ́ ohun tí kò ní nǹkan ṣe pẹ̀lú wa mọ́. Àwọn ènìyàn tí ó yí wa ká, wọ́n ní láti máa ṣe àkíyèsí. Wọ́n ní láti rí wípé ìkọ̀kọ̀ ti wó nínú ayé wa. Wọ́n ní láti rí pé Ọlọ́run ti wó agbára ẹ̀ṣẹ̀ yìí run nínú ayé wa. Kì í ṣe fún wa láti wòye wípé a dára ju àwọn ará àdúgbò wa lọ, àmọ́ láti fi òdodo àti agbára Ọlọ́run hàn fún àwọn ènìyàn tí ó yí wa ká. Ohunkóhun tí Ọlọ́run bá ṣe nínú ayé wa, ẹ̀yin ará, kò ń ṣe nítorí wa ní pàtó, àmọ́ nítorí ògo rẹ̀. Nítorí kí àwọn èèyàn lè rí agbára rẹ̀. Torí kí àwọn èèyàn lè rí títóbi rẹ̀.
kí wọ́n lè rí òdodo rẹ̀ tí ó ń ṣe nínú ayé wa. Àmọ́ tí a bá pera wa ní onígbàgbọ́, tí a kò bá gbé ìgbé ayé bí ẹni tí ẹ̀ṣẹ̀ ti wó nínú ayé rẹ̀, kò lè hàn sí àwọn ènìyàn wípé nǹkan kan ti ṣẹlẹ̀. Àwọn ènìyàn ò lè rí agbára Ọlọ́run, wọn ò lè rí títóbi Ọlọ́run, wọn ò lè rí ẹwà Ọlọ́run. Ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 6. Ó ní nítorí àwa mọ̀ èyí pé a kan ògbólógbòó ọkùnrin wa mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́, nítorí ẹni tí ó kú ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ 11. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú ka ara yín bí òkú sí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n bí alààyè sí Ọlọ́run nínú Kristi Jésù. Bí a kò bá ka ara wa, kí a kò bá rántí, a máa sọ wípé ẹ wò, mi rò bí a mo lè borí ẹ̀ṣẹ̀. Mi rò bí a mo lè borí ẹ̀ṣẹ̀. Paul ní a gbọ́dọ̀ máa rántí. A ò gbọ́dọ̀ jẹ́ kí ohun tá jẹ tí a mu kó borí ògiri tí Ọlọ́run ti wó nínú ayé wa. Ẹsẹ̀ 12. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó jọba nínú ara kíkún yín, tí ẹ ó fi máa gbọ́ ti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. Ẹsẹ̀ 13. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ bí ohun èlò àìṣòdodo, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ara yín lọ́wọ́ Ọlọ́run bí alààyè kúrò nínú òkú, àti àwọn ẹ̀yà ara yín bí ohun èlò òdodo fún Ọlọ́run. Ẹ jọ̀wọ́ wọn fún Ọlọ́run. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé Ọlọ́run ti ṣiṣẹ́ nínú ayé yín. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ ní. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ìlérí tí Ọlọ́run ṣe wípé òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là, wípé ẹ jẹ́ àpẹẹrẹ nínú àwọn ẹni tí Ọlọ́run ti gbàlà. Tí a bá tún kọ́ ohun tí Ọlọ́run ti wó palẹ̀, à ń fi ara wa sábẹ́ ègún ẹ̀ṣẹ̀ ni. Bí ọmọ Ọlọ́run bá fi ara rẹ̀ sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ lẹ́yìn tí ó ti rí ìgbàlà, tí ó bá kọ̀ láti fẹ́ràn òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àmọ́ tí ó yàn láti gba ọ̀rọ̀ irọ́ láàyè nínú ayé rẹ̀, yóò rí àwọn àbájáde tí ó máa ń tẹ̀lé ẹ̀ṣẹ̀. Yóò rí àwọn àbájáde tí ó máa ń tẹ̀lé ẹ̀ṣẹ̀. Tí a bá kọ̀ láti fira wa sílẹ̀ fún òtítọ́ ọ̀rọ̀, tí a bá kọ̀ láti fira wa sílẹ̀ fún àdúrà, tí a bá kọ̀ láti fira wa sílẹ̀ fún ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́, tí a bá kọ̀ láti fira wa sílẹ̀ fún Ọlọ́run, tí a bá kọ̀ láti má jẹ́ káwọn kí wọ́n rí iṣẹ́ tí Ọlọ́run ti ṣe nínú ayé wa, a ó rí àbájáde tí ó máa ń tẹ̀lé ẹ̀ṣẹ̀. Paul sọ, ó ní bí ẹ̀yin bá gbé gẹ́gẹ́ bí ara, ó ní ẹ̀yin ó ṣe kí ni? Ẹ̀yin ó kú. Àwọn Kìrìsìtẹ́nì ló ń bá wí. Ó ní ẹ̀yin ó kú. Ègún yẹn dúró. A ò gbọdọ̀ kọ̀ ohun tí Ọlọ́run ti wó palẹ̀. Ohun kejì tí mo fẹ́ fàyọ fún wa, ìdí tí Ọlọ́run fi ègún yìí kalẹ̀. Jẹ́ríkò dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìgbéraga ènìyàn, ìwà ìbàjẹ́ ìdá ènìyàn. Ilẹ̀ Kénáánì jẹ́ ìlú tí ó kún fún oríṣiríṣi ìwà ìbàjẹ́. Àwọn tí wọ́n ń fi ọmọ wọn rúbọ fún òrìṣà. Nínú ìlú yìí, wọ́n ń bẹ́ranko sùn. Ọkùnrin bọ́kùnrin lájọṣepọ̀, obìnrin bóbìnrin lájọṣepọ̀. Wọ́n hùwà ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ìlú tí kò mọ Ọlọ́run. Ó dúró gẹ́gẹ́ bí ìlú tí ó fi ìwà ìbàjẹ́ ènìyàn hàn. Yàtọ̀ sí èyí, ó dúró gẹ́gẹ́ bí ìgbéraga ènìyàn sí Ọlọ́run. Bí Ọlọ́run ṣe fi ọwọ́ agbára ńlá rẹ̀ hàn tó nínú ayé àwọn ọmọ Ísírẹ́lì. Bí ó ti gbà wọ́n là kúrò lọ́wọ́ Íjíbítì. Bí ó ti pín Òkun Pupa níyà. Bí ó ti pín odò Jọ́dánì níyà. Bí ó ti bọ́ àwọn ènìyàn rẹ̀ nínú aginjù fún ogójì ọdún nínú aginjù. Bí ó ti bá wọn rìn pẹ̀lú mọ̀nàmọ́ná àwọsánmọ̀ àti pẹ̀lú àwọ̀ iná ní òru. Gbogbo èyí ni àwọn ará Jẹ́ríkò gbọ́, ṣùgbọ́n lọ́nà kan tàbí èkejì, wọ́n lérò pé àwọn lè bọ́ kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Wọ́n gbọ́ ìròyìn yìí fún ogójì ọdún. Fún odidi ogójì ọdún ni wọ́n fi gbọ́ ìròyìn yìí.
ogójì ọdún ni wọ́n ní láti ronúpìwàdà kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n gbọ́ ìròyìn yìí, síbẹ̀ wọ́n ṣe bí àwọn lè dá Ọlọ́run àti àwọn ènìyàn rẹ̀ dúró. Wọ́n ṣe bí àwọn lè bọ́ lọ́nà kan tàbí èkejì kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Wọ́n gbẹ́kẹ̀lé ògiri wọn, wọ́n gbẹ́kẹ̀lé ọgbọ́n wọn, àmọ́ gbogbo èyí ni Ọlọ́run bì ṣubú. Èyí tọ́ka sí wípé gbogbo ìgbéraga ènìyàn pátápátá ni Ọlọ́run yóò bì ṣubú lọ́jọ́ kan. Gbogbo ìgbéraga ènìyàn, gbogbo ohun tí ènìyàn gbọ́kànlé tó mú ṣègbéraga sí Ọlọ́run, gbogbo ẹ̀ lọ́lọ́run yóò bì ṣubú lọ́jọ́ kan. Ọlọ́run fẹ́ kí ó hàn fún àwọn ènìyàn wípé ìgbéraga ènìyàn yóò run fún ayérayé. Ìwé Òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún, Proverbs chapter 16 verse 18. Ìgbéraga ní ṣáájú ìparun, agídí ọkàn ní ṣáájú ìṣubú. Ìwé Òwe orí karùndínlógún ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n, Proverbs chapter 15 verse 25. Olúwa yóò run ilé agbéraga, wọn yóò fi ìpààlà ọ̀pọ̀ kalẹ̀. Olúwa yóò run ìpààlà òpó kalẹ̀, yóò run ilé agbéraga. Gbogbo ilé tí agbéraga kọ́, Olúwa yóò run. Tí Ọlọ́run fẹ́ kí ó dúró fún gbogbo onígbéraga ènìyàn, gbogbo àwọn tí wọ́n gbọ́ nípa agbára, iṣẹ́ agbára Ọlọ́run, àwọn tí wọ́n kọ̀ láti ronúpìwàdà, tí wọ́n dúró nínú ẹ̀ṣẹ̀ wọn, tí wọ́n tọra wọn jẹ wípé lọ́nà kan tàbí èkejì àwọn yóò bọ́ nínú ìdájọ́ Ọlọ́run. Ọlọ́run fẹ́ fi ògiri Jẹ́ríkò yìí fi jẹ́ àpẹẹrẹ fún ìrandíran pé gbogbo ìgbéraga ènìyàn sí Ọlọ́run, gbogbo rẹ̀ ni yóò ṣubú lọ́jọ́ kan. Ọ̀pọ̀lọpọ̀ ló gbójúlé nǹkan kan tàbí èkejì tí ó mú gbéraga sí Ọlọ́run, tí ó mú gbọ́rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà, àmọ́ tí ó kọtí ikún sí, tí ó mú gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà, àmọ́ tó ṣí àyà rẹ̀ lé. Ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́kànlé nǹkan kan tàbí èkejì, gbọ́kànlé ẹ̀sìn àwọn baba ńlá wọn, wọ́n gbọ́kànlé oríṣiríṣi nǹkan, wọ́n ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àmọ́ wọ́n kọ̀ láti tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ Bíbélì yìí jẹ́ ẹ̀rí fún ìrandíran wípé gbogbo ìgbéraga ènìyàn pátápátá ni yóò ṣubú níwájú Ọlọ́run. Gbogbo ipá ènìyàn ni yóò ṣubú níwájú Ọlọ́run. A ó bi gbogbo ìjọba ènìyàn ṣubú, gbogbo ayé yóò sì rí. Ọlọ́run fẹ́ kí gbogbo ayé ó rí pé gbogbo ìjọba ènìyàn, gbogbo ohun tí ènìyàn ti kó jọ, gbogbo ohun tí ènìyàn ń kọ́ pẹ̀lú ọgbọ́n rẹ̀, pẹ̀lú ìmọ̀ rẹ̀, yóò ṣubú lọ́jọ́ kan. Kí ló náà ń kó jọ? Kí ló ń kó jọ? Kí ló ń kó jọ tí kò mú ọ náà ní Ọlọ́run? Ó fẹ́ lóró, ó fẹ́ lọ́rọ̀, ó fẹ́ dẹni iyì láwùjọ. Òun kó gbogbo kinní ìjọ, ó sì mú ọkọ tí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Ògiri Jẹ́ríkò yìí dúró fún ìlérí fún ìrandíran wípé gbogbo ẹ̀ yóò wó ṣubú lọ́jọ́ kan. Ìfihàn orí kejì ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 23, Revelation chapter 2 verse 20 to 23. Ṣùgbọ́n èyí ni mo rí sí ọ, nítorí ìwọ fi ààyè sílẹ̀ fún obìnrin nì Jéṣébẹ́lì tí ó pera rẹ̀ ní wòlíì, ó sì ń kọ́ àwọn ìránṣẹ́ mi, ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè àti láti máa jẹ ohun tí a farúbọ sí òrìṣà. Èmi sì fi sáà fún láti ronúpìwàdà, kò sì fẹ́ ronúpìwàdà àgbèrè rẹ̀. Verse 23. Èmi ó sì fi ikú pa àwọn ọmọ rẹ̀, gbogbo ìjọ ni yóò sì mọ̀ pé èmi ni ẹni tí ń wádìí inú àti ọkàn. Èmi ó sì fi fún olúkúlùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ yín. So ó lè rí láti fi hàn, that is to manifest, tó wà lédè òyìnbó, láti fi hàn fún gbogbo ìjọ ènìyàn láti rí.
wípé èmi ni Ọlọ́run tí ó ń ṣe ìwádìí ọkàn. Ìwé Ìfihàn orí kẹrìndínlógún, Revelation chapter 18 verse 1-3 and verse 5. Lẹ́yìn nǹkan wọ̀nyí, mo sì rí áńgẹ́lì mìíràn, ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá, tí òun ti agbára ńlá, ilé ayé sì ti ipa ògo rẹ̀ mọ́lẹ̀. Ó sì kígbe ní ohùn rara wípé, Bábílónì ńlá ṣubú, ó ṣubú, ó sì di ibùjókòó àwọn ẹ̀mí èṣù àti ihò ẹ̀mí àìmọ́ gbogbo, àti ilé ẹyẹ àìmọ́ gbogbo, àti ti ẹyẹ ìríra. Nítorí náà, nípa ọtí wáìnì ìrònú àgbèrè rẹ̀ ni gbogbo àwọn orílẹ̀-èdè ṣubú, àwọn ọba ayé sì ti bá a ṣe àgbèrè, àti àwọn oníṣòwò ayé sì di ọlọ́rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ wọ̀bìà rẹ̀. Nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ga àní dé ọ̀run, Ọlọ́run sì ti rántí àìṣedéédé rẹ̀. Verse 19-21. Wọ́n sì ku eruku sí orí wọn, wọ́n kígbe, wọ́n sọkún, wọ́n sì ń ṣọ̀fọ̀ wípé ègbé, ègbé ni fún ìlú ńlá náà, nínú èyí tí a sọ gbogbo àwọn tí ó ní ọkọ̀ lí òkun di ọlọ́rọ̀ nípa ohun iyebíye rẹ̀. Nítorí pé ní wákàtí kan a ó sọ di ahoro. Yóò yọ̀ lórí rẹ̀, ìwọ ọ̀run, àti ẹ̀yin àpọ́stélì mímọ́ àti wòlíì, nítorí Ọlọ́run ti gbẹ̀san yín lára rẹ̀. Ó ní Ọlọ́run sọ di ahoro. Ẹni tí ó sọ gbogbo orílẹ̀-èdè di ọlọ́rọ̀. Gbogbo ìjọba òkùnkùn, gbogbo ìjọba Sátánì pátápátá ni Ọlọ́run yóò wó ṣubú lọ́jọ́ kan. Gbogbo rẹ̀ ni yóò di ahoro, tí yóò sì jẹ́ ẹ̀rí fún gbogbo ayé wípé Ọlọ́run nìkan, pé ìjọba Ọlọ́run nìkan ni yóò dúró. So ègún yìí jẹ́ àpẹẹrẹ ègún ayérayé fún gbogbo àwọn tí wọ́n kọ̀ Ọlọ́run, tí wọ́n sì gbẹ́kẹ̀lé nǹkan mìíràn yàtọ̀ sí Ọlọ́run. Àwọn tí wọ́n ṣe ọ̀tẹ̀ sí Ọlọ́run, wọn yóò ṣubú, wọn kì yóò sì lè dìde mọ́. Èyí pè fún ìrònúpìwàdà. Ǹjẹ́ o tún fẹ́ máa ṣe ìgbéraga sí Ọlọ́run? Ǹjẹ́ o tún túbọ̀ máa ṣe ìgbéraga sí Ọlọ́run? O fẹ́ túbọ̀ máa kọ etí ikún sí iṣẹ́ agbára rẹ̀ tí ó ti fi hàn nínú ayé àwọn tí ó yí ọ ká? Kí o tún ṣe àìnáání sí ikú àti àjíǹde rẹ̀ bí ó ṣe bi ògiri Jẹ́ríkò wó, tí kò sì gbérí mọ́ náà ni yóò bi gbogbo ìgbéraga ènìyàn wó. A kò sì ní lè tukọ̀ mọ́ rárá. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó wo ẹni tí ó tukọ̀, a ó sì rí bí ó ṣe forí gba ègún Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run ó ti ṣetán láti ṣe ìlàjà pẹ̀lú rẹ. Ó ṣe ara rẹ̀ sílẹ̀ fún ọ. Ó ń rẹ̀ ọ́ wípé kó o ju ohun ìjà ọwọ́ rẹ sílẹ̀, kí o sì sá tọ̀ ọ́ láti tẹ́wọ́ gbà ọ́. Ó ń pè ọ́ fún ìrònúpìwàdà. Ó ń pè ọ́ wípé kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, torí gbogbo ìgbéraga rẹ ò lè gbà ọ́. Gbogbo ohun tó gbọ́kànlé ò lè gbà ọ́. Nítorí gbogbo ẹni tí ó bá tún ìgbéraga Jẹ́ríkò kọ́ yóò ṣègbé. Ègún Ọlọ́run yóò mú, yóò bá, yóò sì bì í wó láti ìran dé ìran. Jẹ́ríkò dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ẹni tó bá tún ìgbéraga Jẹ́ríkò kọ́ yóò forí gbégún. Ọlọ́run yóò mú, yóò bá, yóò sì bì í wó láti ìran dé ìran. Ẹ jẹ́ kí a ronúpìwàdà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba àti Ọlọ́run wa, a dúpẹ́ fún ọ̀rọ̀ yín tí a gbọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. A dúpẹ́ fún ọ̀rọ̀ tí ẹ bá wa sọ. A dúpẹ́ pé ẹ ti fi hàn wá wípé gbogbo ìgbéraga ènìyàn pátápátá ni ẹ ó parun lọ́jọ́ kan. Ó dára fún wa kí a jupá jusẹ̀ sílẹ̀ fún yín ní wákàtí ọ̀wọ̀. Kí a sá tọ̀ yín fún ìrànwọ́ bí àwọn ará Gíbíónì, tí wọ́n rí wípé bí a kò bá jupá jusẹ̀ sílẹ̀, ìparun yóò dé bá wa.
ẹ ràn wá lọ́wọ́, ẹ ran àwọn ènìyàn tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí lọ́wọ́, àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ kan tàbí èkejì, tí wọ́n gbẹ́kẹ̀lé ohun kan tàbí èkejì tí kò jẹ́ kí wọ́n jupájusẹ̀ sí ọ, tí wọ́n ń ṣe ìgbéraga sí ọ, ẹ ràn wọ́n lọ́wọ́, jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó ràn wọ́n lọ́wọ́, kí wọ́n tún inú wọn rò, kí wọ́n rí wípé gbogbo ìgbéraga ènìyàn kò lè dúró níwájú Ọlọ́run. A ó wo, a kì ó sì túkọ́. Ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Èyí ni àbẹ̀bẹ̀ lórúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín.